jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ. ọba tó ní kójúmọ́ mọ́ mo ti dé Èdùmàrè tó ní kóòrùn ó ràn gbòò ìwọ lèmi mà ṣe kábíyèsí fún àgbààgbà tí gbogbo àwọn àgbàlagbà ń ṣe bẹ́ẹ̀ tẹríba fún ilé ọba mi Aláwùrábí. Akọ́dá ni ọ́, aṣẹ̀dá ni ọ́, amẹ̀dá ni ọ́, awẹ́dá ni ọ́, arẹ́dá ni ọ́, ọba tí gbogbo ayé faratì tí ò fara tó ń kóhun ọ̀já ni ọ́ Olódùmarè. Apọnmọ májàbọ́ ìwọ ni ìgbàjá fún gbogbo ẹni tí ń lò bàǹtẹ́, oògùn fún gbogbo ẹni tó rò pé òun lóògùn, ẹ̀mẹ́ mímọ́ fún gbogbo ẹni tí ń wá ojú Olúwa. Ìwọ ni hàǹtú lọ́wọ́ àwọn àfáà ilẹ̀ ọba mi Aláwùrábí. Ọlọ́run tó ní wá lọ dúró wò ń bẹ̀ má kú ò ń bẹ̀. Ọlọ́run ọba mi ti ń gbẹ́ nìkan sókè gbẹ́ nìkan sọ̀kalẹ̀. Ọlọ́run ọba mi ti ń pani ti ń jíni ti ń woni ti ń rẹ́ni ti ń kẹni. Ọlọ́run ọba mi tá a pèpèpè tá a lè pè tán àgbádárìgìdá Olódùmarè tó ga ju gbogbo ayé lọ. Ìbẹ̀rẹ̀ tí ò lópin ní ìwọ tó lòpin gbogbo tẹ́nìkan ò lè mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ̀dá ni ọ́ tẹ́nìkan kan ò dá. Ìwọ làgbàlagbà tẹ́nìkan ò dàgbà jù. Ìwọ náà tún lọ́mọ kékeré tẹ́nìkan ò lè kéré tó. Ó kéré títí ó wọnú aláboyún. Ó dàgbà ayé ò gbà ọ́ ọ̀run ò gbà ọ́. Àwọn kan tiẹ̀ ní ọ̀run ló ń gbé mo ní rárá o. Ẹ ti gbàgbé ohun tó sọ nínú Bíbélì ni. Ó ní Ọlọ́run wá dá ọ̀run òun àti ayé ń bo ní gbéǹgbà tó fi dá ọ̀run àtayé. Ajẹ́pọ̀ níbìkan tí ń gbé yàtọ̀ sọ́run. Ọba mi àwí ìwé tán àfọ̀ọ̀fọ̀ tán àkẹ́ẹ̀kẹ́ tán àwa tán àkíìkí tán ọba mi tá a gẹ̀gẹ̀gẹ̀ tá a lè gẹ̀ tán a pín a lè pín tán a pè a lè pè tán a gbàdúrà sí àdúrà ọ̀tán a bá a sọ̀rọ̀ a bá a sọ̀rọ̀ tán Ọlọ́run ọba mi tí ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí gbogbo ayé ó sì máa sá kíjokíjo ilẹ̀ ọba mi Aláwùrábí. Ọlọ́run tí ń pe ni ọba tí ń fà wọ́n kan lẹ̀ Ọlọ́run tí ó pé kẹ́nìkan wá tí ó sì pé káwọn kan máa lọ Ọlọ́run tó wó sùnsùnsùn ó dá ọ̀run àti òṣùpá wọn ò fìgbà kan jọra wọn rí bó òrùn bá mú ganríganrí ẹ̀ máa sá kúrò nínú bẹ́ẹ̀ bó ṣùpá bá ràn gbò ẹ̀ fẹ́ wà nú ẹ̀ ní ó dá afẹ́fẹ́ ó ní kíyìn ó máa ṣọ̀rẹ́ iná ó wá dá iná ó ní kíyìn ó máa ṣọ̀rẹ́ ara ayábayàbà bẹ́ẹ̀ sì rí bẹ́ẹ̀ rí iná kò sí tára ó jẹ tí ò ní fi iná sí ẹ̀yin náà wò bẹ́ẹ̀ oúnjẹ tẹ̀mí ó jẹ Ọlọ́run ọba ló dá ó wá dá ẹ̀mí ó dá ilẹ̀ ó jẹ́ èèyàn ò ní lè jẹlẹ̀ láéláé bẹ́ẹ̀ ntẹ̀yàn jẹ láyé inú ilẹ̀ náà ni ó ti padà jáde wá ọ̀run àṣíborí ìwọ ló dá ilẹ̀ ọba mi Aláwùrábí ilẹ̀ táǹtẹ̀ ìwọ yìí kan náà ni o ọba tó jẹ́ wípé òun lẹ́yìn àbáláyé tó forí sọ gbogbo àwọn òkúta tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fọ́ yangayanga Ọlọ́run tó bà fìlọ́sọ́fì àwọn Yorùbá àti gbogbo àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ jẹ́ wọ́n ní òkè ò jẹ́ òkè òmù òkè òkú ò lójú kan mu ní kíni ẹ ti gbàgbé ohun tó sọ nínú ìwé mímọ́ tó sọ wípé Ọlọ́run ọba mi ń kọjá àwọn òkè ńlá ń fò bí àgbò àwọn òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ẹ gbà bí òwe àwọn Yorùbá tó ní odò kì í sàn kó bojú wẹ̀yìn mo ní nìkan ni Ọlọ́run ọba mi ti bà fìlọ́sọ́fì yín jẹ́ Bíbélì wípé òkun rí ó sá Jọ́dánì rí ó padà sẹ́yìn ó bojú wẹ̀yìn àbí ò bojú wẹ̀yìn Ọlọ́run ọba mi ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀bánirin kú yàtán arúgbó ọjọ́ adàgbà má tẹ̀pá àwíká tó wí amọ̀ká tó fọ̀ asọ̀ká tó sọ agbéká tó gbé ọba mi tó rán ni lọ sógun ó ṣáájú ẹni dógun ó tún dógun ọ̀hún tán ó tún ṣáájú ẹni kẹrù délé ọba tá ti rán ni níṣẹ́ tí ó ṣáájú ẹni mú un tán rán ni délé ilé ọba mi Aláwùrábí ó fẹ̀gbọ́n lẹ̀ ó gbàbúrò ga ó fàbúrò lẹ̀ ó wo gbogbo àwọn tí wọ́n ò sùnsùn gbé nìkan ni ẹ̀yin tẹ̀ ń bẹ̀ yìí kò sí ohun tẹ́ ṣe ọba mi tí ó ṣe nǹkan tí ò sẹ́ni tí ó sọ pé bó ló ṣe ṣe bẹ́ẹ̀ ó jókòó báyìí ọ̀kẹ́tẹ̀ ń fi àwọn òjòyè ò lè wò ó lójú nìkan ni Ọlọ́run ọba mi tó fi wúrà ṣe ìta rẹ̀ bẹ́ẹ̀ sì rèé bẹ́ẹ̀ bá wà nínú ìjọ Ọlọ́run wa ní ẹ má bọ́ Ọlọ́run ọba dọ́gba Ọlọ́run tó fà wọn wòlíì kan tó fi dààmú ọba kan nínú Bíbélì ayábayàbà bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n tó irinwó 400 wà láìtàláì wọn rí nǹkan kan ọpẹ́lọpẹ́ mẹ̀káyà tọ́lọ́run ọba mi tó ṣí lójú ní kábíyèsí bá ọba lọ sógun òní padà dé Ọlọ́run ọba mi ti gbẹnu ẹnìkan sọ̀rọ̀ tí ó sì sọ fẹ́ nìkan pé kó lọ sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ọba mi tí wọ́n ní kì í yọ̀rọ̀ rẹ̀ pa mo ní ẹ kú òun bẹ́ẹ̀ ẹ rántí Élì ńjọ́ kínní àná ni ó ní mo ti sọ fúnra rẹ pé òun ni ó máa jẹ orú àlùfáà fún mi ó ní ṣùgbọ́n nítorí ọmọ rẹ Hófínì àti Fíníásì ó ní ká má rí i mọ́ ayábayàbayàbayàbayà Ọlọ́run ọba mi tó jẹ́ wípé
gbogbo ohun tá a rò pé kò lè dúró ó lè dá dúró. ẹ ti gbàgbé Joshua ó wí pé kí òrùn kí ó dúró lágbede méjì à ń já lónìí òun Gíbíónì bẹ́ẹ̀ sì rèé títí tí wọ́n fi ṣẹ́gun tán. Ọlọ́run ọba mi tó ní punishment lọ́wọ́ tí ò bá fẹ́ kí èyí ó ṣe bẹ́ẹ̀ kó fi rọrùn ṣe nǹkan. Ó wo Mósè ṣoṣoṣo pé kí ni mo lè fi punish Mósè nínú Bíbélì. Ó ní ẹ gbé ọwọ́ rẹ̀ sókè. Ó ní bí Mósè bá gbé ọwọ́ rẹ̀ sókè Ísírẹ́lì àborí bí a bá gbọ́wọ́ rẹ̀ wálé ìyà ó jẹ́ kí sàmọ́ yín lára. Ọlọ́run ọba mi aláwòrán bí bísímìláì lórúkọ rẹ̀ ń jẹ́ ìwọ tó ń bẹ lẹ́nu àwọn mùsùlùmí. wọn á pé bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. ìwọ yìí kan náà lodù fa ti ń gbẹnu àwọn babaláwo sọ̀rọ̀ ńlẹ́ o ọlọ́run ọba mi àbáláyé ní kíni wọ́n ní kokoko awo wọn nílé onífá gẹ̀gẹ̀gẹ̀ àwòrán nílé alágẹ̀rẹ̀ adífá fún Ọ̀rúnmìlà nígbà tí baba ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní Ọ̀rúnmìlà ilé ayé tó ń lọ yìí ò ní gbayì ó ní bọ́ bá ṣe bíi tèmi ó lóun mẹ́yìn lọ́wọ́ tó ń mẹ́yìn lọ́wọ́ òsì ó ní bẹ́yìn bá ní kóhun ọgbà yìí ẹ̀yìn yóò tún sọ pé kóhun ọgbà ilẹ̀ o ọba mi ti ń bẹ níbi gbogbo ayàwàyàwà